Eléyìí wà lẹ́tíkẹ́ ó ga jù. Alhaji Abbas Obesere ọmọ rápá láti send a serious warning sí gbogbo àwọn olórin fújì ẹgbẹ́ wọn tó kù lágbolé fújì o. Wọ́n ní bọ́fẹ́ bọ́kọ̀ ilé márùn-ún táwọn sọ wípé àwọn ò ṣí níjọ́ birthday àwọn ní January 2025. Wọ́n ní mímí kan mà ní yẹ́ o, mímí kan mà ní mí o. Àwọn ò ṣí ilé márùn-ún ọ̀hún pé kódà odò Third Bridge ń bẹ níbẹ̀ o, ohun free of charge ni fẹ́ni tó bá fẹ́ kó sómi nínú wọn. Ó lágbára o. Alhaji Abbas Obesere ọmọ rápálá ni wọ́n ní àwọn mọ̀ wípé àwọn kan mọ̀ sáré kàbàkàbà lágbolé fújì lórí ohun táwọn fẹ́ ṣe ṣùgbọ́n àwọn ò rẹ́ anybody o. Wọ́n lẹ́ni bá fẹ́ forí lagi kó forí lagi o, ń bá fẹ́ kó sí Third Bridge kó kó síbẹ̀ o, ń bá sì fẹ́ lọ dìmọ́ transformer kó tètè wáyé tó súnmọ́ ládùúgbò ẹ̀ kó tètè dìmọ́ o. Ẹ wò ó lágbára ó lẹ́tíkẹ́. Bákan náà ni wọ́n sì wá kíra Alhaji General Kollington Ayinde. Wọ́n ní kò sẹ́ni náà tó lè bá General Kollington Ayinde du ipò number 1 lágbolé fújì. Wọ́n ní General Kollington Ayinde ó ní number 1 gbogbo àwọn lágbolé fújì ò bàbá ló sì jẹ́ fún gbogbo olórin fújì tó kù pátápátá tó fi mọ́ King Wasiu Ayinde K1 the ultimate, Saheed Òṣùpá, Alhaji Wasiu Alabi PASUMA, Sílẹ̀ Àlàó Màláíkà àtàwọn gan fúnra ara wọn. Ẹ wò ó lẹ́tíkẹ́ ọgbẹ̀nu tán ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jíjọ wo ká tún gbé yẹ̀wò lọ́tẹ̀ yìí. Kẹ̀dẹ̀ máa bá mi fèrò tiyín nípa ìsí comment. Ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online TV ní Facebook, ní YouTube. Ẹ máa bá mi subscribe, ẹ máa like, ẹ̀dẹ̀ máa bá mi share fídíò yìí. Ó yá ẹ jẹ́ àjíjọ gbọ́rọ̀ lẹ́nu Abbas Obesere ọmọ rápálá. Dr. Ayinde Buruji mi. Ẹ má jẹ́ ká gbàgbé o, ibi àfọ̀rọ̀ sí 28th of January. Tá a fẹ́ ṣọjọ́ bí mi. Twenty-eighth of January, ká sọ pé a fẹ́ ṣọjọ́ bí mi. Tá a sọ wípé ilé márùn-ún la fi ṣe celebration. Àwọn kan sọ pé irọ́ ni. Ìgbà tó bá dọ́jọ́ ọjọ́ yẹn tí wọ́n rí clear tójú wọn là, ẹni bá fẹ́ kú kó kú. Church mainland ó ń bẹ níbẹ̀ fẹ́ ní bọ́dì. Ẹni bá wù kó lọ kó sòdò kó má bómi lọ. Àlọ́rẹ̀ tó lọ́hùn tó ti ṣe ni kò ṣẹ̀ṣẹ̀ máa ń ṣe o. Àti pé ilé márùn-ún tí mò ń sọ yẹn ṣẹ̀ṣẹ̀ dé tún ní yàtọ̀ sáwọn títà tẹ̀yìnwá Párámáǹtì torí páàkì ń pariwo. Tó bá dìgbà yẹn tá a bá ṣe tán abínú ẹni tó bá fẹ́ kú kó kú ní òrànyàn. Kẹ́ni màmá ní tó bá fẹ́ kó sódò kó kó sómi lójú wa kó máa bómi lọ ní òràngún iṣẹ́. Àsìkò wa ní Ọlọ́run ló bá ṣe. Nímọ̀lúyẹ níwọ̀n àsìkò Ọlọ́run ìgbà tẹ́ ń ṣe tí àwa ò ṣá sọ̀rọ̀. Àsìkò wa ní Ọlọ́run ló fún wa ṣe. Wọ́n ṣe bí ṣeré ni. Wọ́n ṣe bí ṣeré ni. Tí n bá tiẹ̀ wá kọ́lé ogún, tí mo ra mọ́tò ẹgbẹ̀fà o,
ojú tọ́lọ́hún mi lè ṣe lọ. ṣèbéyàn tí ò tó mi lónílé bí $1 million kí làwa ń sọ gangan táwọn kan sọ pé rọ́lá ń pa òun wẹ́ lẹ́nu kó sọ Àkàndé o ibi wẹ́ lẹ́nu kó ràn bàbá. Alákọ̀ọ́dé mo tún tẹnu mọ́ ilé méjì ní Lẹ́kì o mẹ́ta nìbàdàn a tún máa fẹ̀yàn ní ìkan àwọn ẹlẹ́gbẹ́ lẹ́yìn mi wọ́n á tún wá gbalẹ̀ lọ bí ọlá ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀. báwo náà ṣe máa ń pòwe yẹn wípé ọmọ tájẹ́ ẹ̀ pa kì í ṣàkọ́kọ́ wọ́n á sọ pé ọmọ tuntun kì í ṣàkọ́kọ́ pàtà jẹ àwọn elégbè lẹ́yìn ni wọn ò ṣẹ̀ṣẹ̀ máa gbálẹ̀ kì í ṣàkọ́gbà lélẹ́yìí torí pàákì ń pariwo Àkàndé o. Àkàndé o tí mo máa dánwò lágbólé fújì ẹlòmíì asáré asábẹ̀ẹ́kù o Àkàndé o. nínú gbogbo wa o gbogbo wa pátá nínú gbogbo wa o gbogbo wa pátá Àkàndé ní paramount nínú gbogbo wa o gbogbo wa pátá ìbátan yín lámì kọ́ níṣì bá mi Àyìnlá kébé kú wàrà. Number 1 Àyìnlá o kábíyèsí Àyìnlá o Àyìnlá kábíyèsí Àyìnlá o akọ́lá wọlé kọ́lé tì bàbá Àyìnlá o kábíyèsí Àyìnlá o Àyìnlá kábíyèsí Àyìnlá o kọ́lá wọlé kọ́lé tì bàbá Àyìnlá o. Bàbá gbogbo Àyìnlá Adékọ́lé tìmí ò kébé kébé kú àmì tá a bá yọ wá bàbá gùn àmì Àyìndé tó ti kú kébé kú wàrà tún ní bàbá gbogbo wa. Bàbá ò bàbá bàbá là ó pé bàbá bàbá là ó pé bàbá. Kollington bàbá ni. Béèyàn kan bá kọ́ tó bá kọ́yàn yín Kollington mi kéré pẹ́rẹ́ lágbọ́lé fújì paramount máa bí inú sí i. Ayé àgbà ọ̀run ọmọ Àkàndé olórin ọba. Bàbá o bàbá o bàbá ó pé bàbá bàbá là ó pé bàbá Kollington bàbá ni. Bàbá o bàbá o bàbá o bàbá o. Bàbá o bàbá o bàbá o bàbá o. Ẹ má fi bàbá ṣeré o. Bàbá o bàbá o. Ọmọ tó bá máa jàgbá. Bàbá o bàbá o. Kì í taṣọ àgbàlagbà mọ́lẹ̀. Bàbá o bàbá o. Bàbá o 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 bàbá o. Àyìnlá Kollington. Bàbá o bàbá o. Bàbá Tàyìndé Wasiu. Bàbá o bàbá o. Bàbá Tòṣùpá Sáìdì. Bàbá o bàbá o. Bàbá Tànàbí Wasiu. Bàbá o bàbá o. Bàbá Tàlà o Màláíkà. Bàbá o bàbá o. Bàbá Tàlùkò tó jẹ́ Rẹ́mísì. Bàbá o bàbá o.
bàbá balẹ̀ tẹ́tí dẹ́fà ṣayé bàbá takilẹ̀ mi Sùláìmánà bàbá wa tó ń kọ́ fújì pátápátá ní Nàìjíríà worldwide kárí ayé o bàbá tala o ṣẹ́fì o bàbá táyé lolùkọ́ rẹ̀ ń sìn bàbá Ayinde Rashidi bàbá o bàbá o bàbá o bàbá o. Bàbá kana ṣubú àṣìmíyù bàbá o bàbá o. Bàbá tèmi Paramount bàbá o bàbá o. Bàbá tèmi Paramount bàbá o bàbá o. Bàbá o bàbá o bàbá o bàbá o. Ẹ wo gúdúgúdú ṣálẹ̀ mi. Ẹnì kan sọ̀tọ̀ kúkọ, ẹnì kan sọ̀rọ̀ sọ̀rọ̀, ẹnì kan tẹnu gidi jájá gbẹ̀gùn àdúrà bàbá. Gúdúgúdú kì í ṣe bẹ́ẹ̀ lòdò àtọ̀dé ní bàbá yìí ẹgbà fún. Mo sọ pé nínú gbogbo wa o gbogbo wa pátá àwa tó ń kọ́ fújì nílẹ̀ yìí. Nínú gbogbo wa o gbogbo wa pátá. Àkàndé ní Paramount nínú gbogbo wa o. Ọba Adán ní Paramount nínú gbogbo wa o. Ó lágbára ó lẹ́tìkẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu Alhaji Abbas Obesere ọmọ Rápálá yìí ẹgbọ́n tán sọ nípa pé àwọn òṣìlé márùn táwọn sọ bẹ́ẹ̀ sì ni ohun gbogbo promise àwọn wípé àwọn boys àwọn báǹdì lẹ́yìn àwọn wọn ò gba ilẹ̀ lọ rẹpẹtẹ wọn ni àwọn sì máa ṣe bẹ́ẹ̀ náà àmọ́ ẹni bá fẹ́ kú bó bá fẹ́ lọ hug transformer lórí ọ̀rọ̀ yìí kó tètè kó lọ wá transformer tó súnmọ́ ládùúgbò ẹ̀ kó lọ họ́ọ̀gì ẹ̀ o. Ó lágbára ó lẹ́tìkẹ́ ẹ̀yẹ èèyàn ojú wo lẹ tún fi wo ọ̀rọ̀ yìí hawó ló kọ sí yín ẹ má bá mi jẹ́ opinion ti yín sí comment section ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV ní Facebook ní YouTube ẹ má bá mi subscribe ẹ má like kẹ́ẹ̀dẹ̀ má bá mi share fídíò yìí kó máa lọ lórí ayélujára káàkiri kémi àti yín ká tó pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.